tuntun tó gbé jáde nílé yìí o onídèmọdè ẹgbọ́ kàní dáhùn ìbéèrè Awíkonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní ìpele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe owó àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n lórí ètò tí Awíkonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè authentic Yorùbá TV lẹ́wọ̀ ti máa rí o Awíkonko onídèmọdè ta ló ní tìpọ̀ tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ àyèjẹ lórí YouTube channel authentic Yorùbá TV láti ìgbàdégbà. ẹ kú lè mọ kára lé ẹrù wa mo kéré ọ̀nà àkàndọ̀rọ̀ Awíkonko gbogbo ẹni tí mo bá wájú mo kí pẹ́ kú wájú o gbangba la ṣe gbangba bẹ́sẹ̀ ọba bá kú ìta gbangba lójúde gan là á sin sí àkàndá aláyàbí àgbà mọ́nàmọ́ná ló lóògùn lè gbé mọ́nàmọ́ná ló lóògùn lè gbé èyí tó gbé paramọ́lẹ̀ yọ ọkàn jangbọn mọ́nàmọ́ná ló lóògùn lè gbé Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n ní ẹni tí ó ta ẹkùn àtẹni tí ó rẹkùn òkèrè ni wọ́n wà tí wọ́n ti máa yọ owó ẹ̀ o bí bẹ́ẹ̀ kọ́ ẹkùn ó yà fi wọ́n lánu ni ẹni tí ọ̀nbá mọ̀dí ọ̀rọ̀ kọ́ mọ́ dá sí i ọ̀rọ̀ yìí ó ẹni máa bá wa sọ̀rọ̀ yìí ó a ní sẹ́ǹsì tó pọ̀ gan-an ọ̀rọ̀ yìí ó ẹni máa bá mi sọ̀rọ̀ yìí ó a ní initiative tó pọ̀ gan-an well àkàndọ̀rọ̀ Awíkonko orúkọ mi àkọ́ alákòólá akólẹ̀ ẹ̀kan tara ẹni àìmọye ìgbà ni Yorùbá ní ibi tá a bá roko tì sí làásàbọ̀ sí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ wàhálà tó ṣẹlẹ̀ lágbègbè Ojokoro Ìgbàjọ àtàwọn agbègbè tó yí ká bàbá ti gba àdúrà bus stop wọlé àlegbà mìíràn wọlé bẹ̀ níbi tí àwọn kan ti ní àwọn gba judgement tí wọ́n ti ń balẹ̀ onílé jẹ́ da ṣọ́ọ̀ṣì lulẹ̀ da mọ́ṣáláṣí lulẹ̀ ẹ̀ ti rí pé àwọn èèyàn yẹn ò níbẹ̀rù Ọlọ́run ilẹ̀ tán ti rà for 40 years 60 years ago wọ́n wá láwọn gba judgement lọ́sàn kan òru kan àwọn fúnra lára wọn ni wọ́n wá ń wọlé ilé yìí là ń sọ lọ́wọ́ lóríṣiríṣi ọ̀pọ̀lọ́ tí ò lẹ́yìn inú wá ń ṣẹ́gìrì sí wa lára wọ́n nígbàgbọ́ pé àwọn làwọn mọ̀ọ́rọ̀ sọ wọ́n mọ̀ wípé ẹni ó mọ̀nà nítọ́ àti pàápàá èmi àkàndá ò ní mú kan mọ́kan kálọ́lọ́hún fẹ́ mú mi ni tí mo wá ṣèṣì gbowó lọ́wọ́ àwọn èèyàn yìí fún iṣẹ́ yìí ó tó pa kàrí àyàn o ni mo fi mọ́ sọ fáwọn èèyàn wípé money is everything but money is not everything you don't depend on money every time mọ owó tó yẹ ní bíbèrè fún mọ owó tó yẹ ní gbígbà mọ owó tí ó yẹ kó béèrè fún mọ iṣẹ́ tó jẹ mówó mọ iṣẹ́ tí ọ̀rọ̀ mówó mọ iṣẹ́ tó rọ̀ mọ́ humanity lásán tá bá pera wa ní activism a máa jẹ mówó o very very well because ìjọba orílẹ̀-èdè tá a wà tán pè ní Nàìjíríà kò ní assistance kan kò ní fẹ́fọ̀ kan tó fẹ́ ṣe fún journalism fún journalist tó fẹ́ ṣe fún oníròyìn tí ó ṣe fún presenter tí ó ṣe fún activist kò sí ẹ̀tọ́ kankan fún wọn so kálukú ló lẹ́bí ló níyàwó ló lọ́mọ kálukú ló ní bùkátà tó fẹ́ gbọ́ wọn ò dẹ̀ lówó méjì jùṣẹ́ tí wọ́n ń ṣe lọ so ìyẹn máa ń ṣiṣẹ́ láti gbowó ńgbà míì ṣùgbọ́n mi àkàndá ìrírí sàgbàfọ́gbọ́n experience ń gáìdì mi Ọlọ́run alààyè tó wá jẹ́ atọ́nà fún mi Ọlọ́run ni mo ń tàn mọ́lẹ̀ síwájú mi mo wá sọ̀rọ̀ ọ̀kan nínú àwọn ọ̀gá wa tá a fún lọ́wọ́ tá a fún níyì àtàpọ́nlé ṣùgbọ́n tán fojú bẹ́ńtìn wa fojú kéré wa tí wọ́n wá mọ̀ wípé jo ti wọ́ kúrò níbi tàná ọmọdé ti kúrò ní ibi tó wà èyí òun ọ̀gá àgbèfà gbọ̀rọ̀ tọ́tẹ̀mí rù mọ́lẹ̀ ẹgbẹ́ yìí wọ́n mọ̀ wípé iṣẹ́ àáyá làwọn fẹ́ ṣe àáyá ìdọ̀tí kó sọ́mọ ẹ̀ lójú
ó gbìyànjú láti yọ ìdọ̀tí ojú ẹ̀ ó wá fọ́ ojú ọmọ ẹ̀ because láti jáde dárúkọ mi against mi attack mi ẹ fẹ́ kí n sọ púpọ̀ ni because èmi àkàndá ọ̀rọ̀ Awíkonko kì í lo gbogbo agbára tó wà lọ́wọ́ mi tí n bá fẹ́ treat case lọ́pọ̀ ọ̀gbà mi kì í lò ju 30% lọ màá wá tọ́jú 70% láti fight back so tẹ́ ẹ bá wá pé defamation of character ni mo fẹ́ kẹ́ ẹ sue mi ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni létí now mo ti play fídíò ọ̀gá àgbẹ̀fà gbọ̀rọ̀ màá mú point wọn wá kéékèèké bí mo ṣe promise nbí tó ti bẹ̀rẹ̀ wọ́n ní ìsáná kékeré ó lè jẹ́ odidi ìlú kan run bẹ́ẹ̀ ni a máa pè ní àkùkọ bàbá mi kan láéláé àkùkọ bàbá mi kan láéláé ẹ̀ẹ̀kan péré ní ikọ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kan tó bá kọ èyí kòkòrò oṣù kan ní jáde ní díẹ̀ iná la fi dá ìsáná là ń pè bẹ́ẹ̀ kò sẹ́dá tó lè sá ìsáná lẹ́ẹ̀mejì ìkòkòrò oṣù lọ́wà lórí igi bẹ́ẹ̀ bá ti ṣá pàrà ó lè jó didi ìlú nu lóòótọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tẹ́ ń wò yìí ọ̀rọ̀ a máa kọ́nà bẹ́ẹ̀ bá bẹ́ o ọ̀rọ̀ ní kọ́lọ́fín o ọ̀rọ̀ gé o ọ̀rọ̀ ní kòtò ní gegele ọ̀rọ̀ ní mímọ̀ só ní mímọ̀ gbọ́ àwọn ọmọ ọ̀rọ̀ gbọ́ ni kástàgà fún láì wọn ò máa sọ òye ọ̀rọ̀ yé wọn wọ̀n ba ṣùgbọ́n wọ́n gbàgbọ́ wípé tí fún tẹ̀dọ̀ ọ̀rọ̀ làwọn mọ̀ wọn mọ̀ pọ́dọ̀ orí kọ́ it is by nature ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ ìjura wa lọ pé bá pé bẹ́ẹ̀ kọ́ lórí gbàgede láwa yìí ẹjá dálẹ̀ ká tún sà because ẹ̀sọ́ ní sọ wípé mò ń gbéraga pé mo mọ̀rọ̀ sọ gbogbo ẹni bá dání lójú ẹja fi gbárí because as far as I'm concerned kò síbi tí mo ti sọ sẹ́yìn pé mo mọ̀rọ̀ sọ jọmọ ẹgbẹ́ mi lọ kí mo máa ṣe kí mo máa sọ but ability a lè fi wí ability Olúgbénga Adébóyè sọ ó ní ability ń bẹ abínibí la ìjọ̀gá wọn yéyeye o ẹgbẹ́ wa wò síra wa fún wọn tán ló lórí Adébóyè ló lòdù fún wọn tán ti dọ̀gá wọn now ìsáná kékeré lè gbé dídì ìlú run bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lè ba nǹkan jẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́mi sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí láti tó nǹkan ṣe ni because èèyàn kan ṣoṣo ilẹ̀ ń fẹ́fọ̀ fẹ́fọ̀ majority èmi ń fẹ́fọ̀ majority general public ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ṣẹlẹ̀ sí majority àwọn èèyàn tán lé kúrò nílé tí wọ́n ń sùta láti ìbátan ti lé wọn kúrò nílé do you have them on mind do you think about them ìbádá kẹ́ ẹ̀ panu mọ́ kẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ ti sọ fún kábíyèsí wípé ẹ má wọrí bàbá àfẹnu ẹnu labẹ́rẹ́ fi ta sọ́ọ́sẹ̀ fine mo sọ fún yín pé kábíyèsí gangan fúnra lára wọn lè jáde láti sọ sáìdì ọ̀dọ̀ tiwọn because ìgbà tẹ́ ẹ̀ sọ fún mi wípé ó yẹ kẹ́mi ó pe bàbá kí n béèrè lọ́wọ́ wọn ẹ̀tọ́ mi ò béèrè lọ́wọ́ wọn láti pè wọ́n o tí n bá ti pè wọ́n ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn mi ò ní lè sọ nǹkan yìí jáde mọ́ tí ìbádẹ̀ ti sọ jáde ní ọ̀hẹ́pọ̀ àwọn tó lọ̀rọ̀ wá rí mi rí pé kábíyèsí ti gbowó fún mi òye iṣẹ́ yìí yé mi ju bẹ́ẹ̀ ṣe rò pé yé mi lọ sà 23 years nídìí iṣẹ́ kan tí mo ti ṣètò lórí rédíò close to 20 nílẹ̀ Yorùbá lẹ́yìn pẹ́ báàkì Olúgbénga Adébóyè Abẹ́fẹ́ of blessed memory sà tí n bá máa gbọ́ lórí rédíò ajá lórí rédíò Lagos àǹfààní FM ìrírí ó ṣàgbà ọgbọ́n bá a ṣe dàgbà tó kọ́ la ṣe ń ní òye yé mi o wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀ta àpẹẹrẹ àwọn sọ̀rọ̀ pèdèpèdè ọ̀pọ̀lọ́ sáwó lọ́sẹ̀gbẹ́ tó ìyẹn máa ń fún wọn ní gàrú bí èèyàn sín gbẹ́rẹ́ sórí tó sín sẹ́nu kọ́kí ní àkàndọ̀rọ̀ Awíkonko mẹ́ẹ̀bá ń sẹgbẹ́ mẹ́ẹ̀bá ń sáwó ọ̀run mo ti máa wo tèmi bọ̀ àwọn onídàáyé ìdáyé mo ṣe whatever tí ẹ̀dá bá wá ṣe kọ́ máa gbàgbé ẹ̀san so
ni mo fi sọ̀rọ̀ nípa ọlákangbá àgbààgbà kan gbà tí salágbẹ̀dẹ ọ̀run ńlọrọ̀ bá fáwọn ọ̀rọ̀ kòkò fúngbìn ọ̀rọ̀ àrásagada fún Ṣàngó ọ̀rọ̀ ìdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ fọ̀sàn ọ̀rọ̀ agogo ìjà fáwọn ìyá mi òṣòròǹgà ọ̀pá ìké ọ̀kàlàkẹ́ alágogo dẹ́ àwọn amújẹ tútù mọ́ bèè ọ̀sálà ń sọ́lọ́ òṣòlò sálá tí mo mi sálósáló tí tó jẹun kó ló ń jẹun tó jẹun àwọn anamọ́nayé àwọn ìyá mi tí wọ́n lè mú wọ́n na arúgbó léyìn kò sẹ́ni tí wọ́n lè nà ayé ẹ̀ mọ́ nà mí o mo wá rí fáyé. ìgbà tí wọ́n rọ fáwọn ń dọ́kìnní àná làwọn fi ṣe lé títí dòní ìkòkò tí wọ́n rọ fún gbìn ìgbín fi ń ṣèyẹ̀wò àrásagada tí wọ́n rọ fún Ṣàngó ní fi ń yagi lóko ìdá wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n rọ fọ́sàn yìí ńlọsàn fi ń sọgbó orí agogo ìgbà tán rọ fáwọn ìyá mi ọlẹ́yẹ ni wọ́n fi ń sọ̀rọ̀ dífá fún àṣẹfisùn tí sọmọ bíbí Ọ̀rúnmìlà nígbà tí ń tìkọ̀lé ọ̀run bọ̀ wálé ayé ìwọ Ọ̀rúnmìlà rin ẹlẹ́yẹ lọ lọ́wọ́ ní mọ́mọ́ ìbí wọ́n bá wọn múlẹ̀ ní Ọ̀rúnmìlà bá wọn múlẹ̀ àwọn ẹlẹ́yẹ wá ṣàdéhùn fún Ọ̀rúnmìlà páwọn ò ní ba yé àṣẹfisùn jẹ́ èmi ní àṣẹfisùn ọjọ́ kìíní àná ẹni tí ń bá ṣẹ̀ kó fi mí sùn ni because mo lólùfẹ́ sùn Ọlọ́run Elédùà lólùfẹ́ sùn mi ẹni tí ń bá ṣe nǹkan tó rò pé ọ̀dà fún tàbí tó rò pọ̀ pọ̀ jù fún you just call me I have sense I have initiative I am very very accommodating mo dẹ̀ ní listening here ilé fi bá mi sọ̀rọ̀ mo fi wòye gẹ́gẹ́ bí àgbà tá à ń bu ọ̀wọ̀ fún níwájú tẹ́ ẹ̀ mọ̀ wípé ọ̀wọ̀ wọn kọjá orí rédíò because èmi olówó yìí ò ní tí ó tà fọ́lọ́run èmi o èmi àkàndá ò ní fẹ́fọ̀ tẹ́ fẹ́ ṣe fún mi mọ́ bóyá lónìí àbí lọ́la àbífà gbọ́dọ̀ mọ̀ ń bá wí because mi ní ìdí ẹ̀ pé kẹ́ wá fún mi ní program ní rédíò kò sí rédíò tí mo lè dé lónìí tí màá sọ pé mo fẹ́ ṣe program ńbẹ̀ tán dẹ̀ máa láàyè ńbẹ̀ tán ní fún mi time ẹ gbàgbé ẹ̀ so kò sí help tí mo lè wá gbáyé fún ìgbà tá a ní ìdí ẹ̀ ńgbà náà lọ́hùn-ún ń sọ̀rọ̀ bí ọdún mẹ́jọ ọdún mẹ́wàá sẹ́yìn ẹ ṣe fún wa ẹ wàá máyà ni àbínú tóra nígbàgbọ́ pé orí wa ò sí ń bẹ̀rù ni gbogbo ìdákọ́ ni yọ́là lọ́nà kan náà wọ́n bá fún mi ní program ní fàájì nígbà náà lọ́hùn-ún ìbámu kábàámọ̀ rẹ̀ ní ìsìn ni àtòrí ìkànṣe kan lọ́lọ́run ọba tí kì í sọ̀rọ̀ tiẹ̀ kọ́ mọ́ fààyè ọpẹ́ lẹ̀ kí má jẹ́ kákàwé mi ọ̀pọ̀ torí bí mo ṣe ń bí mi tó tí n bá ní gbogbo ṣe gò tó ní ṣe dáná ẹ̀ ń dáná so dídì ìlú bẹ́ẹ̀ ṣe sọ ṣùgbọ́n máa tẹ̀ díẹ̀díẹ̀ now ẹ wá ní àwọn ọ̀dọ́ òde òní yes tó bá jẹ́ pé ọ̀dọ́ ni mí at 50 tẹ bá rò pé ọ̀dọ́ ni mí at 50 fine now ẹ wá ní ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ nítorí owó lórí ẹ̀rọ ayélujára point of correction sir ní àkàndá ò ṣe nítorí owó bẹ́ẹ̀ bá mọ̀ mí rédíò program mo fi bẹ̀rẹ̀ ọ̀kan nínú àwọn akéwì ni mí tọ́jọ́ pé kò sọmọ ẹgbẹ́ mi tó lè fọwọ́ gbá mi sẹ́gbẹ̀ẹ́ kò sẹ́lẹ̀ tí mo ṣe láàbọ̀nù gbogbo nǹkan tí mo ń ṣe kò sẹ́lẹ̀ tí mi máa ṣe ń bẹ̀ kò sẹ́lẹ̀ tí n lè ṣe dojú ń bẹ̀ kò sẹ́lẹ̀ tó jẹ́ àyàbá téèyàn kan fi wá sọ fún mi pé sọ́ràn ni ságídí náà fi ṣe ni no kò sí ń bẹ̀ so like I said ẹ wá ní nítorí owó mi ì ṣe nítorí owó sà mo ṣe nítorí ìfẹ́ ọmọlàkejì mo ṣe torí pé mo fi àwọn èèyàn yìí sípò ara mi ìbànújẹ́ tí wọ́n ń là kọjá ìnira tí wọ́n ń là kọjá ìpọ́njú tí wọ́n ń là kọjá ni mo gbé wọ̀ bí ẹ̀wù ló jẹ́ kí n jáde lórí social media ní ó jẹ́ kí n mind kábíyèsí mi ò dá kábíyèsí lẹ́bi tààràtààrà straight forwardly n táwọn èèyàn sọ ni mo sọ because your royal majesty sir kábíyèsí I don't know you from Adam and Eve ẹ̀ṣẹ̀ mi gbàyàwó mi wọn ò fowó rìn sí mi kẹ́ ẹ má kó jíṣẹ́ ìgbẹ́gbọ́ pàwápọ̀ wọ́n ti ń gbogbo jáde láti sọ pé mo fẹ́ báyìí lórúkọ jẹ́ mo fẹ́ evidence hàn ilé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ evidence ní bẹ́lẹ̀ tí ń tó fi hàn lórí ètò yìí bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí agbèfagbọ́rọ̀ ni mò ń fún lé sí ọ̀rọ̀ wọ́n ní ààbò ẹ̀kọ́ àti àìkọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú òfin tọrọ mọ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀
kò gbà láàyè láti máa hu ìwà ìbàjẹ́ tó wọn. sọ́ọ́rì sa o ààbò ẹ̀kọ́ kọ́ ni tọ̀dọ̀ mi kì í dẹ̀ ṣe àìkọ́ṣẹ́mọṣẹ́ mi ìkọ́ṣẹ́ lọ́dọ̀ ẹnìkan kan ṣùgbọ́n mo wà professional 100% sa. tí n bá dórí rédíò mo mọ ethics broadcasting ní rédíò social media aláwọ̀ àyè n tá a lè sọ lórí rédíò láyé social media gbà wá but politely responsibly. kọ́dọ̀rọ̀ pé gbogbo wa la gbọ́ gbogbo akọ́ni fóònù sọ mí di sọ̀rọ̀sọ̀rọ̀ kámẹ́rà mẹ́ta ló wà wájú mi. I am a broadcast journalist gbogbo tọrọ mọ broadcasting pátápátá lèmi nìkan kó sọ́wọ́ and I can do it all perfectly. Natural ni mi ìrà mi ìkọ́ǹbì kankan. so àbọ̀ ẹ̀kọ́ kọ́ kì í dẹ̀ ṣe torí owó then kì í dẹ̀ ṣe àìkọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀yin lè kọ́ṣẹ́ lọ́ndà èèyàn èmi ọ̀kọ́ ẹgbẹ́ wa wò sí ra wa then ẹni tí wọ́n gba orí pé àwọn àbọ̀ ẹ̀kọ́ àti àìkọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n gba orí YouTube àti social media kan kí ni kan yín lára ìtara nìyẹn ìkanra nísìnyí jẹun ọ̀tọ̀ ìlara náà ń pè léyìn o. ẹ rí i pé Awíkóńkó ti establish ó ti wà establish lórí YouTube ara wa ń kan yín sọ̀rọ̀ ọba Ojokoro ni mo fi popular ni làwọn èèyàn fi mọ̀ mí ni Ọlọ́run ní fẹ̀dá hàn sẹ́yìn gan láàgùnkẹ́ tó mọ̀ mí ni ẹ̀sìn wa rántí pé ibi ìpàdé ambroad láti pàdé ń bàdàn gbẹ̀yìn ńgbà tọ́lọ́run fi mí pamọ́ tọ́lọ́run bá fi mí pamọ́ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ wá mi káàkiri ni mi ò kì í dàbí alárànjọ́ náà mo kì í gẹ́gẹ́ bí àgbà ọ̀pọ̀ agbá sọ̀rọ̀sọ̀rọ̀ ni mo respect nínú iṣẹ́ yìí àwọn tó jẹ́ kí iṣẹ́ yìí ó wu àwa Gbénga Débóyè Ìgbóyèga làwa ni on my own side mo láwọn bàbá tó pọ̀ àwọn mention names but àwọn tó freak mi nígbà tí mo wà kéńké was Gbénga Débóyè and ìyẹ̀rú ọ̀kẹ́ ọlọ́fàmọ́jọ Adégbóyèga làwa tọ́lọ́ wọn jẹ́ kó pẹ́ fún wa dáadáa. Now so tí wọ́n gba orí YouTube kankankan èmi nìkan lè fẹ́ bá sọ̀rọ̀ èmi nìkan lè fẹ́ sọ̀rọ̀ sí ẹ wá ní tí wọ́n gba orí YouTube kankankan oríṣiríṣi àwọn fóònù sọ mí di sọ̀rọ̀sọ̀rọ̀ TikTok sọ mí di sọ̀rọ̀sọ̀rọ̀ Snapchat sọ mí di sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́pọ̀ lórí YouTube no doubt about that. àdàbà yín kan ń pò gidigbe ní pé ẹyẹlé ọ̀gbọ́n ní ẹyẹlé mi gbọ́ òun òdẹ̀ ní tíírí gbogbo ara jákọ́ nígbà kí gbọ́ wọlé kájọ́ ọmọ gbó bẹ́ẹ̀ bá ń tanra yín lókù o kì í ṣerú mi ló máa dákẹ́ ẹni tí mo lè dákẹ́ fún lẹ́ni tó dákẹ́ fún mi ẹnu ò lè parọ́ jẹ́ sí mi lára láyé yìí bẹ́ẹ̀ bá sọ̀kan ń sọ méjì bẹ́ẹ̀ bá sọ̀kan ń sọ mẹ́wàá bẹ́ẹ̀ bá ti ń sọ ní mọ̀ fún ilé sí àfi tí ń bá rí àfi tí ń bá gbọ́ you have no favour láti ṣe fún mi ní favour tí mo lè ṣe fún yín eégún fógún òròfóró òsàfóòsà bó bá ti wo lóró ni ó ṣe nǹkan ẹ̀ gàárì mi ẹ̀ bọ́ mi ẹ̀yọ 50 years kó nà ọdún orí yín sẹ́ẹ̀tì tó 70 ni tẹ́ bá tó 70 fáwọn ọmọ yín àti fámìlì yín àtàwọn tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ yín àtàwọn àbúrò yín nígbò eléyìí jẹ́ it's not for me ẹ̀ tó bàbá tó bí mi lọ́mọ. so tí n bá ta iye àtàpọ́nlé fún yín tẹ́ bá lẹ́ẹ̀rà ń gbà padà lọ́wọ́ yín completely láì ní dẹ́kó àfi tí n bá tún gbàgbà lé ẹ̀ nítorí gbélé tí mi fún yín kẹ́ ẹ̀ sọ́ra yín dáadáa. so wọ́n ní tí wọ́n wá ń gba owó láti bà àwọn èèyàn lórúkọ jẹ́ Ọlọ́run ṣe ń wo inú ògbówó láti bà èèyàn kankan lórúkọ jẹ́ mò ń tún ayé àwọn èèyàn ṣe ni nígbà tí mo sọ̀rọ̀ yìí náà gbọ́ àwọn tó yẹ kó gbọ́ oríṣiríṣi àwọn èèyàn ló dá sí mo ti wà fulfilled everything is not about money it's not for money now ẹni náà ni mo fi pé ẹni tí ó gbóyè Awíkóńkó point of correction ní ìgbóyè Awíkóńkó ní ìnagijẹ mi àkàndá ọ̀rọ̀ Awíkóńkó mo ti sọ túmọ̀ ẹ̀ fáwọn èèyàn ìdí tákàndá fi ń bẹ́ẹ̀ ní pé mo mọ̀ wípé Ọlọ́run sàmí lẹ́sà special treatment láti ìgbà kékeré títí dé ìsìn àkàndá ni mí ọ̀rọ̀ tó di pé Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ Awíkóńkó torí pé bó bá ṣe rí máa ṣe sọ bí n bá ṣe rí máa ṣe sọ láì wojú láì bẹ̀rù anybody torí ẹ̀yin ọ̀jẹ̀ ńlọ́rẹ̀ ni ọ̀dẹ̀ jẹ́ ń wọ́rẹ̀ẹ́ having said that mo tún lọ́rẹ̀ẹ́ náà
mo ní ẹgbẹ̀rin ọ̀rẹ́ pẹ̀lú ìgbàgbọ́ pé bí irinwó bá ń bú mi irinwó ọmọ yìn mí lẹ́yìn. Àwọn kan wà tán fẹ́ mi tán fẹ́ràn mi undilutedly. Now tí ó lọ gba owó tí ó wá sásábẹ́ YouTube láti máa bà àwọn èèyàn lórúkọ jẹ́ pé kò síbi tí ọwọ́ òfin ò dé ẹkú iṣẹ́ sà. Ẹni mo gba owó mo sásábẹ́ YouTube defamation of character because màá fẹ́ kẹ́ proof ẹ̀ ibi tí mo ti gbowó iye tí mo gbà owó ẹni tí mo ti gbà medium tí wọ́n gbà sanwó ọ̀hún fún mi ẹ̀tọ́ sanwó fún mi ní tí wọ́n ní kí n fowó yẹn ṣe ẹ̀ professor. Then bí pàkúté òfin ìbanilórúkọ jẹ́ bá tẹ̀ ọ́ tán owó tí o gbà kò ní ká o. That is tí n bá sọ̀rọ̀ tí pàkúté òfin ò fi mú mi bí pàkúté òfin ṣe lè mú mi ló ṣe lè mẹ́yìn náà sà ló ṣe lè mẹ́ everybody because àwọn tán wọlé wọn tí ìjọba bá padà wá díẹ̀ tí wọ́n rí pọ́ lọ́wọ́ kààbò sínú gbogbo àwọn tán wo wọ́n san sí wọ́n bá àwọn tó nílé kọ́lé wọn padà judgement yẹn wọ́n fi hàn bóyá ìjọba lọ sọ pé ká lọ wọlé o bóyá judgement náà sọ pé kéèyàn lọ balẹ̀ onílé jẹ́ ba dúkìá ń dúkìá jẹ́ á sọ fúnra wa. So bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n rán ní ìwà ìbanilórúkọ jẹ́ máa sá padà lẹ́yìn rẹ̀ o ok òye yé mi ní ìsọmọ kékeré nu ilé ayé wípé kò sí jàfodóńbì kan jàfúnra ẹ lọ́wà at the end of the day báwọn tí wọ́n lọ̀rọ̀ bá wá sọ pé bóyá tẹ bá manipulate wọn tàbí tẹ bá kó wọn papá mọ́ra tàbí tẹ bá dókòkò mọ́ wọn at the end of the day tí wọ́n wá wò wípé àwọn ò lè jẹ́ kí wọ́n fi nǹkan sá wọ́n wá sá padà lẹ́yìn I will still stand on my feet to any length. Màá dẹ̀ jẹ́ kẹ́ mọ̀ wípé ogún òfin ọ̀fọ́ òfin mẹ̀tọ́ òfin ògbèwò síra wọn pẹ̀lú ẹ̀rí tó dájú tí ń bẹ nílẹ̀. Sáwọn ìwé tán gbà ní ẹjọ́ ni sáwọn ìwé táwọn náà gbà ní ọtí láwọn náà ti gbé àwọn èèyàn yìí lọ ní ẹjọ́. So now ẹ wá ní ẹ jẹ́ káwọn tó rán mi iṣẹ́ kan padà ná ẹ jẹ́ kán kọ́kọ́ padà ná ẹ wá ní ọgbọ́n la fi tolé ìmọ̀ la fi to ọ̀dẹ̀dẹ̀ làákàyè la fi tòlú ọgbọ́n tá a fi tolé ọ̀hún lẹ́yìn gan ò ní ìmọ̀ tá a fi to ọ̀dẹ̀dẹ̀ kò sí níkùn yín làákàyè tá a fi tòlú ẹ̀ nínú ọpọlọ because ká lọ́gbọ́n tá a fi tolé ẹ bá ní ni bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ ń kọ̀rọ̀ náà lẹ́sẹ̀ bá kábíyèsí sọ̀rọ̀ ń kọ̀rọ̀ kábíyèsí mo ti ní kí ọmọ èèyàn jẹ́ kárọ̀ ní ọ wálé kó ní kò yóò sinmi ogun lílọ o kábíyèsí àgbànígbà ẹni sùúrù ẹjẹ́ àmọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ that is a jẹ́ pé ọgbọ́n tẹ lò fún mi náà lẹ lò fún kábíyèsí ọgbọ́n tí wọ́n fi tolé irú ọgbọ́n tí wọ́n fi tolé nìyẹn but lo and behold ẹ mú omi dání lọ́wọ́ ń kọ̀rọ̀ pẹ̀lú ẹ̀bẹ̀ wípé kí n pause lórí ọ̀rọ̀ yẹn then ẹ wá bẹ̀rẹ̀ sí ní fire nídìí máìkì mi ò fẹ́ sọ̀rọ̀ jù ẹ wá bẹ̀rẹ̀ sí ní fire nídìí máìkì orí yín wá ń ga sí orí yín wá ń wú sí ẹ wá believe that you are on top of the world and that you can talk to anybody anyhow torí pa ti ń pè lẹ́gbọ̀n torí pa ti ń pè lọ́gàá ó ti kó sí yín lọ́pọlọ kò wá jẹ́ kẹ́ ẹ gbójú ó yẹ kẹ́ kọ́kọ́ lọ wádìí mi dáadáa kẹ́ kọ́kọ́ béèrè mi dáadáa pé ọmọ tí wọ́n ń pè lárúkọ kò yìí bóò lọ̀rọ̀ rẹ̀ ṣe rí o mo sánjú gan mo dájú gan mo le gan àpáàrà ni mi ò sàtísàgbó mi ò sì lè nà eré kọ́ ló lè sá ọmọ ọ̀nà tán fi sì pẹ̀fún lùkòso ni so mo ti respect yín respect ara yín now ẹni ẹ wá kí kábíyèsí ẹni láti ibẹ̀ ni mo ti dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ẹ dárúkọ wọn ẹni tí ó sọ wípé òun gbé yarí gbogbo yìí láì ṣe ìwádìí kankan kábíyèsí gbogbo ayé ti mọ̀ pẹ̀lú àwọn fọ́nrán àti àtẹ̀jáde táwọn èèyàn fi ṣe àfọ̀mọ́ wípé ẹ ò mọ̀ nǹkan kan ẹ kì í ṣe apààyàn mi ò pé kábíyèsí lápààyàn o because wọn pààyàn lójú mi rí how will I call him apààyàn ọ̀rọ̀ àwọn tí wọ́n wọlé wọn là ń sọ nǹkan míì táwọn èèyàn sọ ni mo sọ wípé àwọn èèyàn sọ tàbí kí n play voice note tán fi sọ I didn't say anything directly kábíyèsí sà ẹ̀yìn sápààyàn ọ̀rọ̀ ilé tí wọ́n wó ilẹ̀ tí wọ́n fẹ́ gbà nìkan lèmi ń sọ̀rọ̀ nípa rẹ̀ so
ẹni abanilórúkọ jẹ́ kò ní bà yín lórúkọ jẹ́ kábíyèsí àmì o torí pé mi ò ń ṣabanilórúkọ jẹ́ àwọn tílé ẹjọ́ bá ti dá lẹ́jọ́ lórí ohunkóhun that means you are in support and in favour of kábíyèsí which is normal that means ẹ̀yin náà take side gẹ́gẹ́ bí nǹkan tẹ́ fi accuse mi pé ṣé mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ kábíyèsí ẹ ti take side okay ẹ wá ní kì í ṣe fífún Awíkonko lówó láti máa bá yín ó ní òkè ẹ wá ní àwọn tí ilé ẹjọ́ bá ti dá lẹ́jọ́ lórí ohunkóhun kì í ṣe fífún Awíkonko lówó láti máa bá yín bani lórúkọ jẹ́ lórí YouTube ló máa yanjú ọ̀rọ̀ o bí kì í ṣe kí ẹ gbé ìgbésẹ̀ tó tọ̀nà tó tọ́ kí ẹ gbé ìgbésẹ̀ tó tọ́ lọ́nà tó tọ́ bí ẹ ṣe sọ nìyẹn hello sir ìgbésẹ̀ wo ló yẹ kí wọ́n gbé lọ́nà tó tọ́ ìmíràn and I put it to you ǹjẹ́ yín náà béèrè lọ́wọ́ àwọn èèyàn yìí wípé kí ló ṣẹlẹ̀ ǹjẹ́ ẹ béèrè lọ́wọ́ other side wọ́n ìtọ́ jẹ́ ìjà kábíyèsí nìkan lẹ gbọ́rọ̀ kábíyèsí nìkan lẹ sọ tẹ̀fù wá àtàkì ní àkàndọ̀rọ̀ Awíkonko bó bá jẹ́ mi lẹ́yìn ni àwọn tó sọ̀rọ̀ fẹ́mi tí mo pìtì tí mo ń gbèjà ẹ béèrè lọ́wọ́ tiwọn náà nítawọn náà sọ sáì dọ̀dọ̀ tiwọn yìí náà gbé tó bá jẹ́ pé fẹ́ balance story ètò yìí ti fi hàn wípé ẹ kàn jáde láti wá àtàkì mi ni and wrong fight lẹ píìkì o ẹ kọ́kọ́ lọ jókòó ronú yín dáadáa pé sóògùn tẹ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ilé iṣẹ́ gbogbo ní social media ní kí ṣe torí rédíò sábàrà yín kà sẹ́ ní ṣanṣẹ́ ní liver láti jà á kí kọ́kọ́ wọ̀nù yín láti bẹ̀rẹ̀ because tẹ̀mí àkàndá bá bẹ̀rẹ̀ tí ọ̀bá dórí méje mẹ́wàá mi ní stop pẹ̀lú yín so ni mo fi kọ́kọ́ sọ pé ẹ padà sílé ẹ lọ jókòó wò ó mo fẹ́ gbàgbó mo fẹ́ lọ sójú ẹbí fáyín léèrè ẹbí fá léèrè mo jagun mo ṣẹ́gun pẹ̀lú ọmọ kókó lọ ọmọ burúkú yìí ẹlẹ́nu líle ẹlẹ́nu mímú bí abẹ́ yìí tí fábà ti sọ wípé kẹ́ ẹ kọ̀ntínú ẹgbẹ́ pẹ́rẹ́gì kaná pẹ̀lú mi ẹ jájọ wọn wò kémi ọmọ gbà kún kémi ọmọ wọn kún kẹ́yìn ọmọ gbà láàbọ̀ so now mo gbọ́ nú ọ̀rọ̀ tí wọ́n sọ wípé àwọn bailiff tó bá jáwọn bailiff lọ́wọ́ sórí ilẹ̀ yẹn pé ọmọ ọ̀ta tọ́ọ̀gì náà ni wọ́n máa pè wọ́n mo ní fídíò kéékèèké bíi mẹ́ta mẹ́rin tí màá play lérí ara wọn ẹ bá ń farabalẹ̀ bí ìyàwó tó fi ọbẹ̀ dájọ́ mo sọ pé máa establish fact with fact and figure máa establish ọ̀rọ̀ mi with fact and figure ẹ mú kalẹ̀ tó wo ẹ mú tọmọ ẹ mú ta ẹ̀kú ti ṣe baálẹ̀ lọ́rọ̀ ẹ jáwọ́ àwọn fídíò yìí kájọ wá analyse ẹ̀ bóyá bailiff làwọn eléyìí àbí tọ́ọ̀gì ni wọ́n lóòótọ́ God bless you. ẹni wọ́n wò yẹ o sáwọn bailiff lélẹ̀ o náà ṣe kéré o ẹ jáde o ẹ bóde o àwọn kan náà ti ń wú wíńdò yẹ o sáwọn bailiff náà rèé ṣé bailiff rèé ẹ wo ilé náà ti ń wò yẹn ẹ wo bá ṣe pọ̀ tó sáwọn bailiff náà rèé you call them bailiff wọ́n ní bailiff lọ́ba lẹ́jọ́ báyìí sáwọn bailiff rèé àwọn bailiff lọ́ fọ́ wíńdò báyìí àbáwọn àpà tí ò ní kọ́lé tàbí tí ò kọ́lé tí ò ṣe nǹkan rírí ẹni tí wọ́n yára ba nǹkan jẹ́ wọn ilé ṣe olùkàtì àwọn bailiff náà lọ́wọ́ yìí ṣé bailiff máa ń yọ wíńdò bailiff ba nǹkan jẹ́ ẹ̀ tó bá jẹ́ àwọn bailiff ní lóòótọ́ tí ṣé bailiff ló da àyà ṣọ́ọ̀ṣì bolẹ̀ báyìí ṣé bailiff nu tíjọba bá rán bailiff wá nítorí máa ṣe ni pé máa kẹ́rù síta wọ́n dẹ̀ fi kọ́kọ́rọ́ sẹ́nu ọ̀nà kì í ṣe pé máa wọlé. olú tán sọ gbogbo èèyàn di homeless. so sáwọn bailiff lélẹ̀ àwọn bailiff lọ́ba lé olé jẹ́ báyìí ẹ̀wọ́ lé bó ṣe dáa tó ẹni ẹlẹ́ni ẹ̀wọ́ lé bó ṣe dáa tó ẹjẹ́ àjọ wá view èèlò ni wọ́n fi gbé ní ìkalẹ̀ náà máa fi kọ́lé bó ṣe tó yìí can you imagine just look at it èèlò ni wọ́n fi kọ́lé yìí
wàhálà ọdún mélòó ni wọ́n ṣe kán tó parí ẹ̀ kẹ́nìkan wọlé onílé bẹ́ẹ̀ kán ẹ̀wò bá ń ṣe gbẹ́lé ṣé bẹ́líf lọ gbẹ́lé báyìí sáà bẹ́líf lọ gbẹ́ wíńdò láti lè báyìí bẹ́líf ló skát ẹrù ẹlẹ́rù báyìí bẹ́líf ló ba business center nìkan jẹ́ báyìí sáà bẹ́líf ló fọ́lé báyìí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni irú bẹ́líf báyìí ṣe bẹ́líf gidi o àwọn àpá bẹ́líf lélẹ́yìí àwọn àpá bẹ́líf lélẹ́yìí ẹ̀wọ̀n nǹkan tó báyìí ó bá ṣe bá nǹkan jẹ́ ẹ bẹ́líf làwọn lé àwọn ọdún tí ń bẹ́ẹ̀ ńkọ́ kí ló ṣẹlẹ̀ sí wọn ṣé bẹ́líf làwọn tó gbé sọ̀kan yẹn náà àdé bẹ́líf ó lágbára o so àwọn èèyàn ń yọ fídíò ṣe ni kí wọ́n má rí wọn kí wọ́n má ṣe wọ́n jàǹbá bọ̀ gbogbo wọn nínú ń bí tàwa ní ìjàfẹ́tọ̀ ọmọnìyàn láàrin wa ìmí ni àbẹ́yìn wọn làwọn dọ̀dọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ kan náà mìmì ọ̀run ní káwọn lọ mú 200,000 naira wá gbogbo ẹ̀ lásọ ìyẹn tíra láti bá mi sọ̀rọ̀ lórí WhatsApp pẹ̀lú nọ́mbà méjì ẹ̀ló àì ni mo ṣe mo dẹ̀ lórúkọ ẹ̀ bẹ̀ dárúkọ ẹ̀ fún mi gbọ̀kọ̀ sọ̀rọ̀ lọ́mọ́. ìwádìí ìwé òde jẹ lọ ìdójú mi ni ayé kó wá òní jẹ lọ. ọkùnrin àkókò yìí ní gbogbo bíkíbi jẹ́ tí ń wò mí orúkọ mi ni Olúwatóyìn Ẹgbẹ́dòkun tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ẹlẹ́yẹ nílùú Ọ̀yọ́ ojú jẹ́ fún wò mí lónìí ojú ọ̀wọ́n ò ní fọ́ etí jẹ́ fún gbọ́ mi etí ọ̀wọ́n ò ní dún ní gbogbo bíkíbi jẹ́ tí ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé ojú àṣà kì í ríbi ojú àwòdì kì í rọ́nà ojú owó ò ní ríbi ojú owó kì í pọ́n dáadáa òsì epo kì í tà iná orúkọ tá a mú sẹlẹ́dẹ̀ kì í jẹ́ kára ó ní lágbá Elédùmarè ara ò ní ní gbogbo ojú tí ń wò mí lákòókò yìí o lágbá Elédùmarè ẹlẹ́yọ̀ yọ wá kò ní ogun o vákan ló ní sòsórí ọwọ́ làmú kawó kùrùkẹ́rẹ́ làásùnbàtà ẹsẹ̀ ìpàkọ́ láàfin ká tó da yangan sẹ́nu adífá fún Ọ̀rúnmìlà gbénú àwọn jàbí ọ̀pá ìrífi olúbámidí mo bá dí ológbò ṣẹ̀ṣẹ̀ bá mi ṣẹ̀ mo bá ṣẹ̀ ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà tó lóun ó bèlè Èdùmàrè gbìtẹ́ aṣọ rẹ̀ gbó tútú ni nínú ọkọ̀ nínú ẹ̀sìn lọmọsẹ́rẹ́ yòòyò tiẹ̀ ti dẹ́ mọ́mọ́ ẹni tí ó sàn pé ayé òní ká ìmọ̀ wọn ẹni tí ó yàn pé ayé òní ká ìmọ̀ mágbẹ̀yìn lágbá lédi ìdún ẹ̀yìn lẹ̀ ẹgbẹ̀yìn ọ̀tá yín ẹgbẹ̀yìn ọ̀tá ilé ọ̀tá ọ̀dà mọ́níṣe ní àfà ìmọ́níṣe ní àwọn tí máa ń ṣe ni títí máa bá yàn dárò lágbá Elédùmarè gbogbo là á gbẹ̀yìn wọn o lẹ́ẹ̀kan sí fún àǹfààní ìwọ tí o bá fẹ́ béèrè nǹkan kan nípa ọ̀rọ̀ gbèsè ayé ara rẹ bóyá o fẹ́ béèrè nǹkan kan tí yóò yí ọ pè mí lágbára Elédùmarè kò sí nǹkan tí ó wà ní òròmọdé táwọn òdì òkè òrí bẹ́ẹ̀ ni kò sí ní lágbára Elédùmarè ò ká bóyá àwọn kan ló ti ń wáṣẹ́ ni lọ́dún tó ti pẹ́ ní iṣẹ́ náà bọ́ sí pè mí lágbára Elédùmarè tó ń gbá tó ní ọlá yóò bọ́ sí lọ́dún tuntun ọdún tá a wà yí ọdún ayọ̀ ni ó jẹ́ fún gbogbo wa lágbára Elédùmarè ìwọ tó rò pé ogun kan ń bọ̀ ọjà kò sógun tó wà láyé tẹ́lẹ̀dùmarè ò lè ṣẹ́ kò sí gbogbo ṣe lele tó tágbára Ọlọ́run ọ̀ka gbogbo èyíkéyìí tó bá jógun pè mí gbogbo bíkíbi tó bá wà kò sí ìlú tó wà bíbì kan lọ wà tí gbogbo àwọn egbòogi títí wa ò lè débẹ̀ bóyá agbégbòogi borí omi ni o àbí agbéwọnú ọkọ̀ òfurufú ni o bóyá kò sí ní tó jọ ògùn tí ò ṣiṣẹ́ ìwé rẹ̀ ni ò pé tó ògùn bá ṣiṣẹ́ kò síbi táyì gbé lọ jẹ́ gbọ́ fún àǹfààní ìwọ tó bá fẹ́ pè mí nọ́mbà mi ni 090 60 300 508 lẹ́ẹ̀kan sí 090 60 300 508 fún àǹfààní ìwọ tí òun fẹ́ ọṣẹ tá a fi là nínú ọdún tuntun òun ni léyìí ọṣẹ asínú ọ̀la ni o téèyàn bá lu ọṣẹ yìí lágbára Elédùmarè yóò ṣe nǹkan gbòógì ńlá mẹ́ta nínú ọdún kan tó jẹ́ nǹkan ní ńlá nínú ọdún kan ó ń tọ̀ wọ́n ṣe ọṣẹ tó wà lọ́wọ́ mi ọṣẹ àwọn àbí tó ọṣẹ tó dájú ni kì í ṣọṣẹ tó ní nǹkan burúkú kan nínú àbí ó ní nǹkan kan tẹ́lẹ̀dùmarè lòdì sí kò sí tó jọ àìforí èèyàn ṣe oògùn bẹ́ẹ̀ láì sí ìlú ẹ̀jẹ̀ èèyàn gbogbo tá a fi ń ṣe oògùn tí nǹkan tẹ́lẹ̀dùmarè nífẹ̀ẹ́ sí ni fún àǹfààní ìwọ tó bá fẹ́ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi eléyìí ni ọṣẹ àgbélépọ̀tá gbogbo ibikíbi tí tọ́ta bá rò lórí wa orí ẹlẹ́rù náà lẹ́rù fi gbẹ́rù rẹ̀ àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi nígbó orí ara rẹ̀ ní fi rù ọṣẹ àgbélépọ̀tá ní fún ọ tó o bá fẹ́ ìmùlẹ̀ àwọn àgbà téèyàn fi máa rílé ayé yàn ṣe nírọ̀rùn òun leléyìí o téèyàn máa fi rílé ayé yàn ṣe gbogbo téèyàn bá ń dáwọ́ èèyàn lé béèyàn ń kọ́lé tó ti kọ́ pàtì tí bá ń lòmùlẹ̀ àwọn àgbà náà rè ó sì béèyàn fẹ́ rọpò tó ti gbìyànjú òrí bó bá ń lòmùlẹ̀ àwọn àgbà lágbá Elédùmarè láìpẹ́ láìjìnà ló ń tọ̀ wọ́n ó sì ìmùlẹ̀ àwọn àgbà tó dájú òun leléyìí ọṣẹ tá a fi wẹbi dànù yìí gbogbo tí bá jẹbi nínú ayé ẹ̀dá ọṣẹ tá a fi wẹ dànù rè o
tá a fi bí àwọn tó nílé ayé tí wọ́n sì máa fi gbọ́ tí wọ́n máa fi gbà gbogbo tó bá wà lára èèyàn tó bá jẹ́ wọn aburú téèyàn wọ gbogbo ẹ̀dá téèyàn ọ̀dọ́mọ tuntun tọ́jà pé gbogbo tí ẹ̀ bá dáwọ́lé nínú ọdún tuntun gbogbo èèyàn yóò máa lọ déédéé yóò máa lọ nírọ̀rùn àbí àwọn gbà ó eléyìí ẹ̀yọ́nú àwọn àgbàlagbà ni ẹ̀yọ́nú tí gbogbo aráyé fi ń fẹ́rẹ̀ èèyàn lórí téèyàn bá ń ṣe kò síbi kíbi tó bá wà tó bá pè mí yóò fi ránṣẹ́ sí ọ ẹ̀yọ́nú rèé o lágbára Elédùmarè ayé ìyọ́nú sí wa lágbára Elédùmarè eléyìí ni àgbo ẹ̀jẹ̀ ríru ẹni tó bá ní àìsàn ẹ̀jẹ̀ ríru tó ti tọ́jú ẹ̀ tí ò lọ àbí ó ní àìsàn rọpárọsẹ̀ lágbára Elédùmarè tó bá rà àgbo yìí ó ń tọ̀ wọ́n lálàáfíà eléyìí ni fún nǹkan ọmọkùnrin ẹni tí ò bá ṣe déédé bọ́yọ̀ lè ṣe déédé mọ́ ni bọ́yọ̀ tí ẹ̀ lè ṣe rárá mọ́ ni tó o bá ní egbògi lágbára Elédùmarè gbogbo yóò ṣe bó ṣe yẹ kó wà padà fún àǹfààní ìwọ tó fẹ́ pè mí lẹ́ẹ̀kan sí ìlú Ọ̀yọ́ ni mo wà nọ́mbà mi ni 09060300508 ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá pè mí pẹ̀lú ìgbọ́lọ̀ kò síbi tẹ́ wà tá a lè fi egbògi ìwé ránṣẹ́ sí yín àbí àyàn gbà o ọdún yìí ọdún ayọ̀ ní ó jẹ́ fún wa àti fìbànújẹ́ ṣe ilé ayé wa o ọkàn wọ́n balẹ̀ yóò rọ̀ wá lọ́rùn yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. ẹ káàbọ̀ padà nínú fídíò tí a jọ wò yẹn àwọn tẹ́ rí ń bẹ̀ sà àwọn tẹ́ rí ń bẹ̀ mà ǹjẹ́ wọ́n jọ belief tó bá jẹ́ belief ni wọ́n lóòótọ́ ṣé ẹ̀tọ́ ni fún wọn láti wọlé láti máa wọlé láti máa gbẹ́lé láti máa bà nǹkan jẹ́ ẹ já wo díẹ̀ sí. lára àwọn náà tó lélẹ́yìn o ẹ̀jáde wá bèèrè lọ́wọ́ ara wa sáwọn bẹ́lífù lélẹ́yìn àwọn ilé dúró togun wọ́n dúró tìjàtìjà pé ń bá gbómú ta ló fẹ́ gbómú ta ní ẹ̀wọ̀ bí lù ṣe dá paroparo wọ́n ní wọn àwúlé àyálé lọ́kànlẹ̀ yìí o tẹ̀wọ́ owó wọ́n ní wọn àwúlé wọ́n wó ṣọ́ọ̀ṣì wọ́n wó mọ́ṣáláṣí sáwọn bẹ́lífù nu àbáwọn adẹ́rùbọmọ ológun bá ń dẹ́rùbọmọ tí wọ́n halẹ̀ máwọn tó wọn bí lọ́mọ tó ti sun wọ́n mọ́mí tó ti tọ̀ wọ́n mọ́tọ̀ so n tí wọ́n sọ fún wa ni pé wọ́n ò wọlé kankan àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní bóyá belief ni wọ́n ìyẹn ni mo kọ́ sort out do you now know pé kábíyèsí náà sọ̀rọ̀ ọ̀rọ̀ tí kábíyèsí sọ that is another part because òun náà need the analysis gbogbo tí kábíyèsí sọ ni mo máa wá establish pẹ̀lú fáàtì tọ̀dọ̀ mi lọ́jọ́ sọ wípé àáyá ni ọ̀gá àgbèfà gbọ́rọ̀ tí wọ́n nígbàgbọ́ pé àwọn fẹ́ tó bí ọmọ àwọn ṣe ṣùgbọ́n tí wọ́n tó fọ́ pátápátá ìdí ni pé dídákẹ́ wọn ni ìbá ti rọ̀ wọ́n lọ́rùn ní ìbá ti help wọn ní ìbá ti mú ọ̀rọ̀ yìí lọlẹ̀ àwọn èèyàn tó fọ̀rọ̀ lọ̀ mí wọ́n ti gbà pé mo ti try effort mi wọ́n ti fẹ́ gbà fọ́lọ́run fìyókùlẹ̀ fọwọ́ ọlọ́run sọ́wọ́ ọlọ́run ẹ̀yin lẹ tó lọ ń fi gírú ejò tó sùn jẹ́jẹ́ sínú àpòjù ẹ̀ ẹ̀yin ni wàhálà jókòó rẹ̀ jẹ́jẹ́ ló sùn jẹ́jẹ́ lẹ tó ń ta nípa ẹ̀yin ni jàǹgbọ́n ti ń lọ tẹ́ ẹ tó drag ẹ̀ lásọ̀ like I said máa fún ju bẹ́ẹ̀ ṣe béèrè lọ mo wá ní tọrọ òun bá jẹ mọ́ defamation of character ẹ̀sùn mi àkàndọ̀rọ̀ agogo lórúkọ tèmi àìmọ́lẹ̀ àmọ́yàn ni wọ́n fi ṣe yorùbá wá ní ọmọ táàdínà tí ó dẹjọ́ kákúkú lu ọmọ òun lálùpà mi wá ní ṣe bẹ́ẹ̀ mi ní ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n establish fact mi God bless you all. ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362
èdè àti àṣà Yorùbá ò ní wọ mi ẹ kó ojú lọ́nà fún apá kẹta o ẹ máa gbọ́ wèrè lọ́jọ́ yẹn wèrè ẹ ti gbọ́ kankan. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa, ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234-8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa. Yeah.